ẹ ti máa gbọ́ pé wọ́n ní ẹni tí ò bá ti lọ sí ìlànà kìrìsìtẹ́nì àbí kó wà nílànà mùsùlùmí wípé àwọn yẹn wọn ò mọ Ọlọ́run ni pé wọ́n dẹ̀ máa jó nínú iná tó bá dijọ́ tí Ọlọ́run máa dájọ́. Ṣé lóòótọ́ ni? Bàbá mi kò sẹ́nìkan tó ń jóná. Ta ló dọ̀run rí? Ẹ má bínú gbogbo ilé. Ta ló dé ọ̀run rí? Ẹ̀sìn bàbá kò gba ọmọ là. Ẹ̀sìn bàbá kò gba ọmọ náà là. So ti ń bẹ̀ ẹ̀kan tó bá wo kálukú ni. Ṣùgbọ́n ní àkíyèsí ẹ tó òrìṣà bá tí ó bá jẹ́ ìdílé olóòṣà ẹ jẹ́ ká tètè padà sí ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe dùn gan. Ìṣẹ̀ṣe dùn torí ẹ̀sìn ta bá lé ayé ni. Ìwọ ni Christian, ìwọ ni Muslim. Ọ̀sán gangan ni wọ́n wọ̀lú. Ọwọ́ inú náà wà. Ìṣẹ̀ṣe abá ni. Ọmọ tá a dẹ̀ tún bí náà dẹ̀ tún bá. Ìṣẹ̀ṣe làgbà. Ẹ ṣeun. Ẹ jẹ́ kí n padà sí ibi àjẹ́mẹ́ta yẹn. Ṣé ẹ máa ń dáyàn lóhùn papọ̀ ni àbí tọ́rọ̀ bá rí bákan lẹ́sẹ̀ pera yín jọ? Tí ọ̀rọ̀ yẹn tó bá ta kókó a máa ń pera wa pé lágbájá jẹ́ ká forí korí ọ̀rọ̀ ẹni mo ti dì í mú mi rí i mú tá bá ti dì í mú ó máa níyànjú ṣùgbọ́n tá yẹ pé nǹkan tí ẹnìkan lè handle èèyàn máa handle ẹ̀ tó yẹ pé kò sí ní sí wàhálà. Ẹ ṣeun ìyá wa ẹjọ́ àwọn ẹ̀kọ́ wo lẹ́tẹ̀ ti kọ́ gan nínú bí ẹ ṣe wà ní àmọ́ pé wọ́n bí yín sínú ẹ̀ ní pọ̀ láti gbà tẹ́ ti ń fi ń ṣe tẹ́ fi ń ṣe tẹ́ ń ṣe yìí àwọn ẹ̀kọ́ wo ni ẹ̀yin tí ẹ wò pé ẹ ti kọ́ nípa ọ̀rọ̀ ilé ayé yìí ní bí ẹ ṣe jẹ́ èèyàn lóríṣà yìí? Mo kọ́ ẹ̀kọ́ gan. Mo kọ́ ẹ̀kọ́ pé bọ́n ṣe máa ń bá àgbàlagbà sọ̀rọ̀. Mo kẹ́kọ̀ọ́ bí oníṣẹ̀ṣe ṣe gbọ́dọ̀ múra. Mo kẹ́kọ̀ọ́ bọ́n ṣe gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fún àgbà tó wà ní oyè ni mo jẹ́ mi ìjàgbá. Wọ́n pé torí mo ti joyè báyìí mi gbọ́dọ̀ rí àwọn àgbà wájú mi fín o. Àwọn míì tó bá ti wà ní position àgbàlagbà wọ́n máa tẹ́jú àwọn tó jù wọ́n lọ mọ́lẹ̀ mi ò ní ṣe láyé mi. Òrìṣà ò ní ká ṣègbéraga o. Òrìṣà ní ká kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ tútù, ọ̀rọ̀ dùnnú, ọ̀rọ̀ ìrẹ̀lẹ̀ téèyàn máa sọ láwùjọ. Mo kọ́ ẹ̀kọ́ mo sì máa bá àwọn àgbààgbà sọ̀rọ̀ láwùjọ. Ǹjẹ́ lè fún wa ní ṣókí bí àwọn olórìṣà ti máa ń ṣe àdúrà ìwúre bóyá tẹ́ bá jí láàárọ̀ àbí nígbàkigbà tí bá fẹ́ ṣe ìwúre báwo lẹ ṣe máa ń ṣe? Tí a bá jí láàárọ̀ ní ìlànà tèmi wà a ní Elédùmarè mo dúpẹ́ mo jí lówùúrọ̀ yìí o torí ọ̀pọ̀ èèyàn ló sùn lánàá tí wọ́n jí. Òrìṣà ńlá Arájìkun àgbà Ọbàtálá Ọbàtáṣà mo dúpẹ́ lọ́wọ́ yín o yèyé bàbá ajẹ́yémo ìbòníbà mo dúpẹ́ pé jí mi láyọ̀ àtàláfíà tọmọtọmọ tẹbí tará mi ìrógun wàhálà mi ìrógun dààmú tílẹ̀ fi mọ́ wọn sáré pè mí ní ipò jìjì. Òrìṣà ńlá mo dúpẹ́ o ó fi ààbò ẹ òfin bò mí tọmọtọmọ tẹbí tará ọ̀mbrẹ́lẹ̀ tó ti fi bò mí má jẹ́ kó sí lọ́sàn gangan o mi ní jẹ́wọ́ ẹ o. Ẹ ṣeun ìyá wa. Ǹjẹ́ wọ́n máa ń ṣẹ́ òrìṣà Ọbàtálá ni? Tó bá ń ro ẹni yẹn pé ó ń da ìrìn àjò ẹ̀rú wọ́n á ní kó wá wọ́n máa ń ṣẹ́ fún yàn wọ́n máa yá fún un kó máa bọ́ kó dẹ̀ máa jẹ́wọ́ ẹ̀ ẹni tí ò bá lè jẹ́wọ́ ló lè sin òrìṣà ńlá. Ọmọ ẹ̀ tí tó bá fẹ́ pe òrìṣà Ọbàtálá tún lè pè ní òrìṣà ńlá. Òrìṣà ńlá Olúmọjàyè. Ẹ ṣeun. Ṣùgbọ́n ẹni tó bá kàn rí pé òun nífẹ̀ẹ́ sí bí àwọn olórìṣà Ọbàtálá ṣe ń ṣe yìí wọ́n fẹ́ darapọ̀ mọ́ wọn ṣé òun náà máa ṣẹ́ ni àbúkọ́ máa darapọ̀ mọ́ wọn? Ó máa darapọ̀ mọ́ tó bá rí bó ṣe tọ̀ ọ̀nà pé ẹni kò jẹ́wọ́ tó bá wù pé àwọn kò náà kò ń ṣẹ́ òrìṣà yìí sínú ilé wọ́n á forí korí á tọ̀ àwọn àgbààgbà lọ wọ́n á kọ́kọ́ bọ òrìṣà fún un tó bá bọ́ fún un tó bá béèrè ní ìrìn àjò ẹ̀ pé ó yẹ kó ṣe lágbára òrìṣà ńlá dá lóhùn láyọ̀ àtàláfíà. Ẹ ṣeun ìyá wa. Ẹ bá a sọ orúkọ yín fáwọn tó wọ̀nyí lẹ́ẹ̀kan sí i. Orúkọ mi ni Ẹfúntóyọ̀sí tí mo jẹ́ ọmọ bíbí Ilé Ifẹ̀ tí mo jẹ́ yèyé lórìṣà Ọbàtálá àgbáyé tí mo jẹ́ ọba ìṣòro obìnrin. Ẹ ṣeun. Ẹ jọ̀ọ́ ká tó máa lọ a máa ń rí kò ń ṣe Ọbàtálá a máa ń gbọ́ àgbáyé a sọ pé àwọn kan olórìṣà àgbáyé kìíní kan àgbáyé tí wàá pọ̀ báyìí. Ẹ jọ̀ọ́ àgbáyé ṣé gbogbo àgbáyé ni àbí àbórúkọ yẹn kàn fara jọ gbogbo ayé ni àbí ṣé ẹ lè ṣàlàyé fún wa? Oyè tèmi jẹ
mo joyè títí dé ìlú òyìnbó, kò sí country tí mi ti lè lo oyè mi torí pé kí ni mo ṣe ètùtù mi débi tó yẹ kí n ṣe dé. The end òpin oyè lèmi dẹ̀. Kò sí oyè kan tán tún lè mú wá kán ní kémi wá jẹ, mi ì gbọdọ̀ dá wọn lóhùn, mi ì lè dá àìmọye oyè tán ti fi ń lọ̀ mí, mi ì joyè mọ́, mo ti dé the end oyè. Ẹni tó bá ti dé the end oyè, àbá gbé kinní kan wá, mi ì gbọdọ̀ jẹ́ mọ́, ẹlòmíì ò tún gbọdọ̀ gbọ́wọ́ lé orí mi mọ́. Ẹ ṣeun ìyá wa, ẹ wá bá wa fún àwọn ọmọ Yorùbá káàkiri àgbáláyé nímọ̀ràn nípa ìlànà ìṣẹ̀ṣe tí a wà yìí. Ìmọ̀ràn tí mo kàn fẹ́ gba gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin àǹtí mi, ẹ̀yin àbúrò mi, ẹ má jẹ́ ká ṣìnà o. Ẹ jẹ́ ká tọ̀ bó ṣe yẹ ká tọ̀. Ìṣẹ̀ṣe làgbà, ìṣẹ̀ṣe dùn. Ìṣẹ̀ṣe dùn o. Ẹ ní bọ́ sọ́wọ́ àwọn oníjìbìtì, ẹ ní bọ́ sọ́wọ́ àwọn 419. Ìṣẹ̀ṣe òun ló dùn jù. Ẹ jẹ́ ká tẹ̀lé ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe làgbà. Ẹ ṣeun, ṣé lóòótọ́ ni? Bàbá mi kò sẹ́nìkan tó ń jóná. Ta ló dọ̀run rí? Ẹ má bínú gbogbo ilé. Ta ló dé ọ̀run rí? Ẹ̀sìn bàbá kò gba ọmọ là. Ẹ̀sìn bàbá kò gba ọmọ náà là. So ti yé bẹ́ẹ̀, nǹkan tó bá wù kálukú ni. Ṣùgbọ́n ní àkíyèsí, ẹ tó yóò sábà tí ó bá jẹ́ ìdílé olóòṣà, ẹ jẹ́ ká tètè padà sí ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe dùn gan. Ìṣẹ̀ṣe dùn torí ẹ̀sìn ta bá ní ayé ni. Ìwọ ni Christian, ìwọ ni Muslim. Ọ̀sán gangan ni wọ́n wọ̀lú. Ọwọ́ inú náà wà. Ìṣẹ̀ṣe abá ni. Ọmọ tá a dẹ̀ tún bí náà dẹ̀ tún bá. Ìṣẹ̀ṣe làgbà. A máa rí yín bá o. Àṣẹ o. Ẹ ṣeun.